àkòrí tí a sì ń gbéyẹ̀wò náà ni ìpọn-dandan ìfẹ́ àti ìtẹríba fún ìgbéyàwó aláyọ̀. Ìpọn-dandan ìfẹ́ àti ìtẹríba fún ìgbéyàwó aláyọ̀. Tí ìgbéyàwó wa bá fẹ́ jẹ́ aláyọ̀, á pọn dandan fún wa. Eléyìí kìí sọ wípé bóyá àwọn adarí ló sọ, ṣùgbọ́n ó jẹ́ ìlànà tí Ọlọ́run fi lélẹ̀ fún tọkọ àti aya. Tí a bá fẹ́ kí ìdílé wa, ìgbéyàwó wa kó jẹ́ aláyọ̀, mo sì gbàdúrà wípé orí ọ̀fẹ́ tá a nílò láti sì yí Ọlọ́run yóò fi fún wa ní orúkọ Jésù. Mo ní Ọlọ́run yóò fi fún wa ní orúkọ Jésù. Jẹ́nẹ́sísì orí kejì. Jẹ́nẹ́sísì orí kejì ẹsẹ̀ kejì ó dín ní 20. Olúwa Ọlọ́run sì wí pé kò dára kí ọkùnrin náà kí ó nìkan máa gbé, èmi ó sì ṣe olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún un. Láti inú ilẹ̀ ni Olúwa Ọlọ́run sì ti dá ẹranko ìgbẹ́ gbogbo àti ẹyẹ ojú ọ̀run gbogbo, ó sì mú wọn tọ̀ Ádámù wá láti wo orúkọ tí yóò sọ wọ́n. Orúkọ kórúkọ tí Ádámù sì sọ olúkúlùkù ẹ̀dá alààyè, òun ni orúkọ rẹ̀. Ẹsẹ̀ 20. Ádámù sì sọ ẹran ọ̀sìn gbogbo àti ẹyẹ ojú ọ̀run àti ẹranko ìgbẹ́ gbogbo ní orúkọ, ṣùgbọ́n fún Ábúráhámù a kò rí olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún un. Olúwa Ọlọ́run sì mú orun ìjìká kan Ádámù, ó sì sùn, ó sì yọ ọ̀kan nínú egungun ìhà rẹ̀, ó sì fi ẹran dí ipò rẹ̀. Olúwa Ọlọ́run sì fi egungun ìhà tí ó mú ní ìhà ọkùnrin náà mọ́ obìnrin, ó sì mú tọ̀ ọkùnrin náà wá. Ádámù sì wí pé, èyí yìí ní egungun nínú egungun mi àti ẹran ara nínú ẹran ara mi. Obìnrin ni a ó máa pè é, nítorí tí a mú un jáde láti ara ọkùnrin wá. Ní ẹsẹ̀ 4:20 ó ní, nítorí náà ni ọkùnrin yóò ṣe máa fi bàbá òun ìyá rẹ̀ sílẹ̀, yóò sì fi ara mọ́ aya rẹ̀, wọn ó sì di ara kan. Ẹsẹ̀ 5:30 ó ní, àwọn méjèèjì sì wà ní ìhòhò, àti ọkùnrin náà àti obìnrin rẹ̀, wọn kò sì tijú. Ní òwúrọ̀ yìí, àkòrí tí a ń gbéyẹ̀wò ní ìpọn-dandan ìfẹ́ àti ìtẹríba fún ìgbéyàwó aláyọ̀. Ohun méjì ni a yẹ̀wò nínú àkòrí yìí: ìfẹ́ èyí tó pọn dandan tí kò ṣe máa ní, àti kí ni o, ìtẹríba. Ẹ̀kẹ́ hallelujah. A rí pé ìdánilẹ́kọ̀ọ́ láti bí ọjọ́ méjì àná àbí ìjẹta láti ṣe àwọn ẹ̀kọ́ yìí lórí bí Ọlọ́run ti sọ fún wa wípé ọkọ ó nílò láti máa fẹ́ràn aya rẹ̀. Ọlọ́run sì ti ń tẹ̀ mọ́ wọn létí pé aya náà gbọ́dọ̀ ṣe kíni, wọ́n gbọ́dọ̀ tẹríba, wọ́n gbọ́dọ̀ ní ìtẹríba fún tani o, fún ọkọ wọn. Bákan náà lónìí náà Ọlọ́run yóò sì tún mọ̀ bá wa sọ̀rọ̀ nínú ẹ̀kọ́ yìí. Mo sì gbàdúrà wípé a ò ní jẹ́ olétí dídi ọmọ, a ò jẹ́ ọmọ tó ń gbọ́ràn sí Ọlọ́run ní orúkọ Jésù. Àwọn ọkùnrin a ó jẹ́ ọkùnrin tó ń gbọ́ràn sí Ọlọ́run ní orúkọ Jésù. Bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin náà a ó jẹ́ obìnrin tó ń gbọ́ràn sí Ọlọ́run ní orúkọ Jésù. Ẹ̀kẹ́ hallelujah. Níyìí a rí wípé ìgbéyàwó ó jẹ́ àgbékalẹ̀ àtòkè wá tó jẹ́ pé Ọlọ́run nínú ọgbọ́n rẹ̀, nínú ọlá ńlá rẹ̀ ló mọ̀ọ́mọ̀ gbé sílẹ̀ fún èrè ènìyàn. A rí wípé èyí Ọlọ́run sí àgbékalẹ̀ rẹ̀ ó jẹ́ ìbáṣepọ̀ tí ó lọ́wọ́, tí ó sì bá òfin mu láàrin ọkùnrin kan àti obìnrin tí wọ́n gbé pọ̀ gẹ́gẹ́ bí tọkọtaya. A rí wípé bí ẹgbà tá à ń sọ nípa ìgbéyàwó mi yìí, a ò sọ pé láàrin ọ̀dọ́bìnrin àti ọ̀dọ́kùnrin, irọ́ o. Láàrin ọkùnrin èyí tó ti bàlágà, tó ti ṣetán láti ní aya, àti obìnrin tó ti bàlágà, tó ti ṣetán láti ní ọkọ. A rí pé ìbáṣepọ̀ láàrin àwọn méjèèjì yìí òun là ń pè ní kíni o,
ìgbéyàwó. Mo gbàdúrà wípé bí a sì tẹ̀síwájú Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Àríní yìí ó ní ìbáṣepọ̀ yìí jẹ́ gẹ́gẹ́ bí a ti ṣe gbé kalẹ̀ nínú ìwé mímọ́. Ṣé ó ṣe iyebíye gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe gbé kalẹ̀ pé kí ó jẹ́ kí ni o kó jẹ́ ìgbéyàwó tí ó ní ọ̀wọ̀ nínú ìwé Éfésù. Ìwé Éfésù orí 5. Ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 2:20. Ó ní ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí fún kí ni o Olúwa. Ó túmọ̀ sí wípé aya tó bá ń tẹríba fún ọkọ rẹ̀ kéèkàn sí ọkọ ẹ̀ ló ṣe kí ni o ló tẹríba fún, ṣùgbọ́n ó tẹríba fún ta ni o Olúwa. Ó tẹríba fún Kristi torí pé kí ni Kristi ní kí ni o òun ni olórí ìjọ, òun ni ọkọ ìjọ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni Kristi pàṣẹ fún aya kó ṣe kí ni kó tẹríba fún. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀ dandan fún ọkọ náà láti ṣe kí ni láti tẹríba fún Kristi. Ẹ̀kẹ́ hallelujah. Mo gbàdúrà ipò Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ní ẹsẹ̀ 5:30 ó ní ẹ̀yin ọkọ ẹ fẹ́ràn àwọn aya yín gẹ́gẹ́ bí Kristi ti fẹ́ràn ìjọ tó sì fi ara rẹ̀ fún. Ẹ̀kẹ́ hallelujah. A rí i pé ìfẹ́ tí Ọlọ́run sọ fún àwọn ọkọ ká fi hàn àwọn aya wa kìí ṣe ìfẹ́ òfegè, kìí ṣe ìfẹ́ ojú, kìí ṣe ìfẹ́ ẹnu. Ẹ̀kẹ́ hallelujah. Ìfẹ́ tẹ́lòmíràn ní sí aya rẹ̀ ní pé ìfẹ́ kọ́kọ́ sọ pé ìyàwó lágbájá bẹ́ẹ̀ ni ìyàwó mi ni, ṣùgbọ́n wọn ò lè ṣe ohunkóhun pọ̀. Ẹlòmíràn nínú ilé ó jẹ́ wípé ìfẹ́ wọn ó ti sá níbi pé wọn ò lè jẹun papọ̀ mọ́. Ẹ̀kẹ́ hallelujah. Ẹlòmíràn wà tó jẹ́ pé ìfẹ́ wọn ti sá tó jẹ́ pé àti gbàdúrà papọ̀ gan ó di káká ni, ó di tipátipá ni. A rí i pé Ọlọ́run kò sọ kéṣe irúfẹ́ tí ó fi lélẹ̀ fún wa nìyí. Ọlọ́run yóò ràn wá lórúkọ Jésù. A rí ó ní ìfẹ́ àti ìtẹríba ní àwọn kọ́kọ́rọ́ sí ìbáṣepọ̀ yìí láti mú kí ó jẹ́ ìgbéyàwó aláyọ̀. A rí ìfẹ́ àti ìtẹríba méjèèjì òun ló wà papọ̀ tí a bá fẹ́ kí ìgbéyàwó wa kó ṣe kí ni kó jẹ́ ìgbéyàwó aláyọ̀. Ẹ̀kẹ́ hallelujah. A rí ìtẹríba tó sọ nípa àwọn obìnrin. Obìnrin ọ̀gbọ́n ṣe lòdì sí ohun tí ọkọ ń fẹ́. Ẹ̀kẹ́ hallelujah. Nígbà tí mo bá sọ wípé obìnrin ọ̀gbọ́n ṣe lòdì sí ọkọ ń fẹ́, má sì túmọ̀ bóyá ọkọ ní kó lọ dá ẹ̀ṣẹ̀ àbí kó ní ó lọ ṣe bí ó gbọ́dọ̀ ṣe kí ni o ó gbọ́dọ̀ lọ ṣe, torí pé kí ni òun náà ti tàpá sí òfin Ọlọ́run. Ṣùgbọ́n ohun tí ọkọ bá ní kó o ṣe tó bá wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ ṣe pẹ̀lú kí ni o pẹ̀lú ìtẹríba. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni àwọn ọkọ náà a gbọ́dọ̀ fẹ́ aya wa láìsí ṣùgbọ́n tàbí kankan. Mo gbàdúrà ìpè Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Ẹ̀rí ìdàpọ̀ ìgbéyàwó ní ìbáṣepọ̀ tí ó sún mọ́ra jùlọ tí ó wà láàrin ẹ̀dá ènìyàn. Ẹ̀kẹ́ hallelujah. A rí pé ìbáṣepọ̀ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí òun ló jẹ́ ètò súnmọ́ra jùlọ nínú ìgbéyàwó òun ló súnmọ́ra jùlọ. A rí pé ọ̀rẹ́ àtọ̀rẹ́ wọ́n lè ní ìbáṣepọ̀, wọ́n lè ní pé wọ́n jọ rìn, ṣùgbọ́n ìgbéyàwó ó yàtọ̀ sí kíni ó yàtọ̀ sí ti ọ̀rẹ́ nìkan. Gbogbo àdúrà ìpè Ọlọ́run yóò ràn wá lórúkọ Jésù. Ẹ̀rí ó jẹ́ àgbékalẹ̀ Ọlọ́run tí ó jẹ́ kò ṣe mọ́ni tí a gbọ́dọ̀ ṣe ní ọ̀nà tí ó bá ìwé mímọ́ mu. Ẹ̀rí àgbékalẹ̀ Ọlọ́run ni tí a bá fẹ́ kí ìgbéyàwó wa kó ní ayọ̀ a gbọ́dọ̀ tẹ̀lé kí ni o ìlànà Ọlọ́run tí ó ti kọ sílẹ̀ nínú ìwé mímọ́. Mo sì gbàdúrà pé Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Nínú ìwé Kọ́ríńtì kìíní orí 11 Kọ́ríńtì kìíní orí 11 ẹsẹ̀ 9 ó ní bẹ́ẹ̀ ni a kò dá ọkùnrin nítorí obìnrin, ṣùgbọ́n a dá obìnrin nítorí kí ni o nítorí ta ni. Ẹja ṣí Bíbélì wa sí inú ìwé Kọ́ríńtì kìíní orí 11 ẹsẹ̀ 9 ó ní bẹ́ẹ̀ ni a kò dá ọkùnrin
nítorí obìnrin, ṣùgbọ́n a dá obìnrin nítorí ta ni? Nítorí ọkùnrin ni. A dá obìnrin nítorí ọkùnrin, a ò dá ọkùnrin nítorí obìnrin. Nítorí náà ni ọkùnrin gbọ́dọ̀ mọ̀ sí kí ni? Ó jẹ́ àṣẹ, ó jẹ́ ìpọn dandan tí Ọlọ́run pọn dandan fún gbogbo ọkùnrin láti ṣe kí ni? Láti fẹ́ aya wọn. Mo gbàdúrà wípé orí ọ̀fẹ́ tí a nílò gẹ́gẹ́ bí ọkùnrin láti fẹ́ aya wa, Ọlọ́run yóò yọ̀ǹda ẹ̀ fún wa ní orúkọ Jésù. Mo ní Ọlọ́run yóò yọ̀ǹda ẹ̀ fún wa ní orúkọ Jésù. Bẹ́ẹ̀ náà àwọn obìnrin náà orí ọ̀fẹ́ láti tẹríba, láti mọ̀ sí wo àjọ jẹ́ ẹgbẹ́ ni. Ìwọ ní ìwé gíga, èmi náà ní ìwé gíga. Ó wà nípò ńlá, èmi náà wà nípò ńlá. Wò ó bí àwọn ará yìí sì mọ́ sọ wípé wò ó gbogbo tá a bá wá ṣẹnu léyìí agbọ́dọ̀ ṣe dọ́gbadọ́gba ní irọ́ Bíbélì ò sọ bẹ́ẹ̀. Ó ní àwọn ẹ̀yà kó ṣe kí ni? Kò ní ìtẹríba nínú ètò ìṣúná, ìtẹríba nínú gbogbo tó mọ̀ ṣe. Ó gbọ́dọ̀ ní ìtẹríba. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń gbọ́ ọkọ lẹ́nu tó bá fẹ́ ní ìgbéyàwó aláyọ̀. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Nítorí àkókò wa a gbé ẹ̀kọ́ ìyàwó ní ipa mẹ́ta. Ipa àkọ́kọ́ ní ìpìlẹ̀ fún ìgbéyàwó aláyọ̀. Ìpìlẹ̀ fún ìgbéyàwó aláyọ̀. Ipa kejì ní ipò pàtàkì tí ìfẹ́ àti ìtẹríba nínú ìgbéyàwó aláyọ̀. Ipò pàtàkì tí ìfẹ́ àti ìtẹríba nínú ìgbéyàwó aláyọ̀. Ẹlẹ́ẹ̀kẹta ní gbígbé ìbáṣepọ̀ ẹbí ró fún ìgbéyàwó aláyọ̀. Gbígbé ìbáṣepọ̀ ẹbí ró fún ìgbéyàwó aláyọ̀. Kókó kìíní ìpìlẹ̀ fún ìgbéyàwó aláyọ̀. Nínú ìwé Jẹ́nẹ́sísì orí kejì ẹsẹ̀ 21. Jẹ́nẹ́sísì orí kejì ẹsẹ̀ 21 ti dé ẹsẹ̀ ka ibi tó parí. Ó sọ, ó ní Olúwa Ọlọ́run sì mú orun ìjìká kùn Ádámù, ó sì sùn. Ó sì yọ ọ̀kan nínú egungun ìhà rẹ̀, ó sì fi ẹran dípò rẹ̀. Olúwa Ọlọ́run sì fi egungun ìhà tí ó mú ní ìhà ọkùnrin náà mọ́ obìnrin, ó sì mú tọ̀ ọkùnrin náà wá. Ádámù sì wí pé èyí yìí ni egungun nínú egungun mi àti ẹran ara nínú ẹran ara mi. Obìnrin ni a ó máa pè é, nítorí tí a mú jáde láti ara ọkùnrin wá. Nítorí náà ni ọkùnrin yóò sì máa fi bàbá òun ìyá rẹ̀ sílẹ̀, yóò sì fi ara mọ́ aya rẹ̀, wọ́n sì di ara kan. Àwọn méjèèjì sì wà ní ìhòhò, àti ọkùnrin náà àti obìnrin rẹ̀, wọn kò sì tijú. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Ìgbà tí a kà níbi tá a kà yìí ní ẹsẹ̀ 5-30, ó ní àwọn méjèèjì sì wà ní ìhòhò. A lè máa rò pé sọ túmọ̀ sí pé ká máa fi òhò ká máa rìn òhò ní irọ́. Ó túmọ̀ sí wípé àwọn méjèèjì kò fi ìkankan pamọ́ fún kíni o, fún ara wọn. Ẹ ké hallelujah. Gẹ́gẹ́ bí ọkọ àti aya nínú ìdílé, nínú ẹbí, Ọlọ́run retí wípé a gbọ́dọ̀ fi ohun gbogbo kíni o hàn ara wa. A ò gbọ́dọ̀ fi ọwọ́ bo ohunkóhun mọ́lẹ̀ fún ara wa. Mo gbàdúrà ní oore ọ̀fẹ́ láti ṣe yìí, Ọlọ́run yóò fi fún wa ní orúkọ Jésù. Ẹ rí ìpìlẹ̀ bí Kìrìsìtẹ́nì wà nínú kíni, nínú ìwé mímọ́ gẹ́gẹ́ bí tá a kà yìí. Ìpìlẹ̀ yìí ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀, nítorí pé lórí rẹ̀ ni ìgbéyàwó tí ó wà pẹ́ títí. Ẹ ké hallelujah. Tí ìgbéyàwó bá fi wà pẹ́ títí, ẹ jẹ́ kí wọ́n fi ìpìlẹ̀ lé wọn sọlẹ̀ lórí ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ ké hallelujah. Ẹ rí i pé a ti rí àpẹẹrẹ nínú ìwé mímọ́. Bẹ́ẹ̀ náà ni ìdílé tí ó láyọ̀ àti ẹbí tí ó ń ṣe dáradára dúró lé ẹbí tó ń ṣe dáradára orí ọ̀rọ̀ Ọlọ́run, òun ni wọ́n gbọ́dọ̀ dúró lórí. Wọ́n gbọ́dọ̀ mọ ṣàṣàrò nínú ìwé mímọ́
gbogbo bí ìwé mímọ́ ṣe lànà rẹ̀ ni wọ́n gbọ́dọ̀ mọ̀ sí kí ni wọ́n mọ̀ pé ìgbé ayé wọn Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Ìwé mímọ́ nìkan ni atọ́ni tí ó lè fi ẹsẹ̀ múlẹ̀ tí ó sì dájú nípa ọ̀rọ̀ ìgbéyàwó aláyọ̀. Ẹ̀kẹ́ hallelujah. Ohunkóhun tó ti kúrò nínú ìwé mímọ́ yìí pé bóyá wọ́n fi ń gbé wá níyànjú, ẹ jẹ́ kí n sọ fún yín, òfegè ni. Ẹ̀kẹ́ hallelujah. Tí ìgbéyàwó fẹ́ láyọ̀, ìwé wọn gbúdọ̀ sí kíni, wọ́n gbúdọ̀ fi ìdílé wọn sọlẹ̀ lórí kíni o, lórí ọ̀rọ̀ Ọlọ́run. Mo gbàdúrà wípé Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Kì í ṣe èrò àti ọgbọ́n ènìyàn tàbí àpẹẹrẹ àwọn ènìyàn kan lásán. Ẹ̀kẹ́ hallelujah. Bóyá rò pé bóyá ọgbọ́n tàbí èrò àbí àpẹẹrẹ àwọn ènìyàn kan lásán òun ló lè mú kí ìdílé láyọ̀. Irọ́ o, gbogbo àwọn lẹ́yìn kò lè ṣe ohun kankan fún ìdílé, kò lè mú kí ìdílé ní ayọ̀ bí kò sí ọ̀rọ̀ Ọlọ́run. Mo gbàdúrà wípé Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Mo ní Ọlọ́run yóò ràn wá lórúkọ Jésù. Nínú ìwé Ámọ́sì, ìwé Ámọ́s orí 3 ẹsẹ̀ 3, ó ní ẹni méjì lè rìn pọ̀ bí kò sí pé wọ́n rẹ́. Kò ṣeé ṣe. Èèyàn méjì tó bá fẹ́ rìn pọ̀, wọ́n gbọ́dọ̀ rẹ́, wọ́n gbọ́dọ̀ ní ìwà kan náà, wọ́n gbọ́dọ̀ ní ìsọ̀rọ̀ kan náà, wọ́n gbọ́dọ̀ ní èrò kan náà, wọ́n gbọ́dọ̀ ní àfojúsùn kan náà kó tó di pé wọ́n ṣe kíni, kó tó di pé wọ́n rẹ́. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni Ọlọ́run fẹ́ kí ìgbéyàwó wa kó rí. A gbọ́dọ̀ ní èrò kan, a gbọ́dọ̀ ní ìmọ̀ kan, a gbọ́dọ̀ ní àfojúsùn kan. Oore ọ̀fẹ́ láti ṣèyí Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Mo lọ́lọ́run yóò ràn wá lórúkọ Jésù. Ohun tí a gbọ́dọ̀ máa lé gẹ́gẹ́ bí aya àti ọkọ ni wípé a gbọ́dọ̀ jẹ́ kí ìdílé wa, a gbọ́dọ̀ jẹ́ kí ìgbéyàwó wa kó jẹ́ àpẹẹrẹ rere fún àwọn ẹlòmíràn tí wọ́n bọ̀ lẹ́yìn wa. Àmín. Àwa ọ̀rọ̀ yìí bá àwa tí a ti gbéyàwó, tá a ti gbọ́kọ, tá a ti ní ẹbí aláyọ̀, ǹjẹ́ irú àpẹẹrẹ wo ni ẹbí wa jẹ́ fún àwọn tí wọ́n ń wá ojú Ọlọ́run fún ọkọ tàbí aya? Àwọn ẹbí mìíràn wọ́n jẹ́ àpẹẹrẹ burúkú tó jẹ́ wípé àwọn àpọ́n àti àwọn àpọ́nlọ́kùnrin àti àpọ́nlóbìnrin wọn ò tiẹ̀ ṣetán láti ní ọkọ tàbí ní aya nítorí àpẹẹrẹ burúkú tí wọ́n rí nínú ẹbí ẹlòmíràn. Mo gbàdúrà wípé ẹbí tiwa kò ní jẹ́ àpẹẹrẹ burúkú fún àwọn àpọ́nlọ́kùnrin àti òbílóbìnrin ní orúkọ Jésù. Ẹbí tiwa yóò jẹ́ ẹbí aláyọ̀ lórúkọ Jésù. Kọ́ríńtì kejì orí 11. Kọ́ríńtì kejì orí 11, mò ń kà láti ẹsẹ̀ 14 títí dé ẹsẹ̀ 18. Ó ní kì í ṣe iṣẹ́ òun ìyanu, nítorí Sátánì tìkára rẹ̀ ń pa ara rẹ̀ dà di áńgẹ́lì ìmọ́lẹ̀. Nítorí náà kì í ṣe ohun ńlá bí àwọn ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú bá pa ara wọn dàbí àwọn ìránṣẹ́ òdodo. Ìgbẹ̀yìn àwọn ẹni tí yóò rí gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Mo sì tún wí pé kí ẹnikẹ́ni kí ó má ṣe rò pé aṣiwèrè ni mí, ṣùgbọ́n bí bẹ́ẹ̀ bá ní, ẹ gbà mí bí aṣiwèrè kí èmi kí ó lè gbé ara mi ga díẹ̀. Ẹ̀kẹ́ hallelujah. Ohun tí èmi sọ, èmi kò sọ nípa ti Olúwa, ṣùgbọ́n bí aṣiwèrè nínú ìgbẹ́kẹ̀lé ìṣògo yìí. Ọ̀pọ̀lọpọ̀ ni ó ń ṣògo nípa ti ara, èmi ń ṣògo pẹ̀lú. Ẹ̀kẹ́ hallelujah. Tí a bá ka ibà yìí dáadáa, a rí wípé ni ó sọ̀rọ̀ nípa ìgbéraga. Ẹ̀kẹ́ hallelujah. Tí a bá fẹ́ jẹ́ ẹbí tó ní ayọ̀, ọkọ kò gbọ́dọ̀ ṣègbéraga sí aya pé
bóyá ọkọ tiẹ̀ ní lọ́wọ́ ju ìyàwó lọ kò gbúdọ̀ sọ wípé èló gan ló ń mú wọlé èló gan ló ń gbà níbi iṣẹ́ iṣẹ́ mọ́mọ́ ipò tó wà kí tó fi ọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó jẹ́ ọ̀rọ̀ ìgbéraga kò gbúdọ̀ mọ́ jáde láti ẹnu ọkọ sí aya kò sì gbọ́ mọ́ jáde láti ẹnu aya sí ọkọ ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù bóyá aya náà ló sì lówó lọ kò gbọ́ sọ wípé èló gan ló ń mú wọlé mo mọ iye tí mò ń dá mo mọ iye owó tí mò ń san nínú owó ṣọ́ọ̀bù mo mọ iye tí mò ń filẹ̀ nínú owó ilé a rí i pé irú àwọn ọ̀rọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ ìgbéraga kò gbúdọ̀ mọ́ jáde lẹ́nu ọmọ Ọlọ́run tòótọ́ mo gbàdúrà wípé Ọlọ́run yóò ràn wá lórúkọ Jésù torí pé àwọn ọ̀rọ̀ yìí kò lè mú ayọ̀ wá nínú ìgbéyàwó ẹ̀ka hallelujah bí àpẹẹrẹ aya lè máa sọ fún ọkọ èló ló ń pa lóṣù ojoojúmọ́ ó ń sọ mo fẹ́ ká mọ̀ dájú wípé bí ó ṣe ń sọ ọ̀rọ̀ náà ìbànújẹ́ ọgbẹ́ ọkàn ìpòrúru ọkàn wàhálà òun ló máa dá sílẹ̀ nínú ayé ọkùnrin bẹ́ẹ̀ ẹ̀kẹ́ hallelujah irú ọkùnrin bẹ́ẹ̀ tí obìnrin náà bá ń tẹ̀síwájú láti máa sọ àwọn ọ̀rọ̀ yìí a rí i pé irú ẹbí náà kò lè ní ayọ̀ ẹ̀kẹ́ hallelujah nítorí pé kí ni gbogbo ìgbà tó bá ti ń ronú ilé báyìí bóyá ọkùnrin ni àbí obìnrin ni àyà rẹ̀ a máa ṣe kí ni a máa já pé mo ń lọ pàdé ẹkùn mo ń lọ pàdé ajá mo ń lọ pàdé ìkòkò nínú ilé dípò kí ẹbí ìgbéyàwó wa kó jẹ́ ẹbí aláyọ̀ yóò jẹ́ ẹbí tó kan mo gbàdúrà wípé ẹbí wa kò ní jẹ́ ẹbí tó kan ní orúkọ Jésù ìgbéyàwó tí ó lágbára máa bẹ̀rẹ̀ pẹ̀lú ìbáṣepọ̀ tí ó lágbára pẹ̀lú Ọlọ́run a rí wípé ìgbéyàwó wa tí kò bá ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run a rí pé irú ìgbéyàwó náà kìí ṣe kí ni o kìí ṣe ìgbéyàwó aláyọ̀ ìgbéyàwó wa ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ìbáṣepọ̀ tó lágbára pẹ̀lú Ọlọ́run ọkọ àti aya gbọ́dọ̀ di àtúnbí ẹ̀kẹ́ hallelujah tí a bá fẹ́ gbádùn ìdílé wa tí ìgbéyàwó fẹ́ jẹ́ láyọ̀ ọkọ àti ìyàwó gbọ́dọ̀ jẹ́ kí ni o wọ́n gbọ́dọ̀ di àtúnbí wọ́n gbọ́dọ̀ jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́ ọkọ gbọ́dọ̀ jẹ́ ọmọ Ọlọ́run kí ọ̀kan jẹ́ ọmọ èṣù àwọn méjì kò ní gbádùn ara wọn ẹ̀kẹ́ hallelujah ṣùgbọ́n tí a bá fẹ́ gbádùn ara wa àwọn méjì gbọ́dọ̀ ṣe kí ni o a gbọ́dọ̀ jẹ́ àtúnbí a gbọ́dọ̀ jẹ́ ọmọ Ọlọ́run mo gbàdúrà wípé Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù ẹ̀rí wọ́n gbọ́dọ̀ gba Jésù gẹ́gẹ́ bí òkúta igunlé ẹbí wọn wọ́n gbọ́dọ̀ tẹ̀lé àgbékalẹ̀ rẹ̀ kí wọ́n sì gbọ́ràn sí àwọn ìlànà rẹ̀ kí wọ́n sì jọ̀wọ́ ara wọn fún ìdarí rẹ̀ ẹ̀rí o gbọ́dọ̀ gbọ́ràn sí ìlànà rẹ̀ jọ̀wọ́ ara rẹ̀ fún ìlànà rẹ̀ o sì gbọ́dọ̀ tẹ̀lé gbogbo àgbékalẹ̀ rẹ̀ ẹ̀ka hallelujah ó ní àwọn àgbékalẹ̀ fún ẹbí tó bá fẹ́ kí ẹbí rẹ̀ kó jẹ́ aláyọ̀ o gbọ́dọ̀ gbọ́ràn sí àṣẹ rẹ̀ àkọ́kọ́ nìyẹn o gbọ́dọ̀ tẹríba fún o gbọ́dọ̀ tẹ̀lé àwọn ìlànà rẹ̀ mo sì gbàdúrà wípé yóò sọ ẹbí wa di ẹbí aláyọ̀ ní orúkọ Jésù ẹ̀rí kí wọ́n sì gbọ́ràn sí àwọn ìlànà rẹ̀ ẹ̀rí a sì jọ̀wọ́ ara wa sí ìdarí Ọlọ́run ẹ̀rí ìgbéyàwó gẹ́gẹ́ bí ilé yóò dúró tàbí kí ó wó lulẹ̀ nípa bí ìpìlẹ̀ rẹ̀ bá ti ṣe lágbára sí ẹ̀ka hallelujah a rí i pé ilé tí ìpìlẹ̀ rẹ̀ kò bá lágbára ó lè wà fún ìgbà díẹ̀ kí ní ó padà gbẹ̀yìn ẹ̀ yóò wó ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹbí tí a ò fi Kristi ṣe ìpìlẹ̀ rẹ̀ kí ni yóò ṣe yóò wó ni kò ní dúró títí irú wọn lẹ̀ máa ní tó máa ní ìkọ̀sílẹ̀ ṣùgbọ́n àwọn ẹbí tó ń fi Kristi ṣe ìpìlẹ̀ wọn kí ni ó máa ṣe o ọmọ wà pẹ́ títí mo gbàdúrà wípé ìdílé wa ìgbéyàwó wa yóò wà pẹ́ títí ní orúkọ Jésù àwọn èròjà fún ìpìlẹ̀ náà ni a fẹ́ gbéyàwó yìí àkọ́kọ́ ni ìfẹ́ bíi ti Kristi ìfẹ́ bíi Kristi
gẹ́gẹ́ bí ẹnìkan o gbọ́dọ̀ fẹ́ràn ẹnì kejì rẹ ju ara rẹ lọ. Ẹ̀kẹ́ hallelujah. O gbọ́dọ̀ ṣe kíni? O gbọ́dọ̀ fẹ́ràn ọmọ ẹnì kejì rẹ ju ara rẹ lọ. Ẹ̀kẹ́ hallelujah. O gbọ́dọ̀ fi ẹnì kejì rẹ o gbọ́dọ̀ fi ṣáájú. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a ti kọ́ láàárọ̀ yìí, aya o gbọ́dọ̀ kọ́kọ́ fi ọkọ rẹ ṣáájú. Ìwọ ọkọ o gbọ́dọ̀ kọ́kọ́ fi ọkọ rẹ ṣáájú, o gbọ́dọ̀ fi aya rẹ ṣáájú. O gbọ́dọ̀ mọ gbé ìgbé ayé èmi nìkan ni. Bámúbámú mo yó, mi ò mọ̀ bébí payá mi. Bámúbámú mo yó, mi ò mọ̀ bóyá ebi ń pọmọ mi. Irọ́, o gbọ́dọ̀ ṣe irú èyí. Ọlọ́run yóò sì ràn á lọ́wọ́ ní orúkọ Jésù. Kọ́ríńtì kìíní orí 13. Kọ́ríńtì kìíní orí 13 ẹsẹ̀ 4 sí 7. Ó ní ìfẹ́ máa mú sùúrù, a sì máa ṣeun. Ìfẹ́ kì í ṣe ìlara, ìfẹ́ kì í sọ̀rọ̀ ìgbéraga, kì í fẹ́. Ẹ̀ka hallelujah. Ìfẹ́ kì í ṣe kí ni o? Kì í fẹ́. Ẹ rí bóyá ọkọ mìíràn ní, bóyá ẹsẹ̀ ní ìgbéga lẹ́nu iṣẹ́, wọ́n fún lówó, wọ́n fún ní ọkọ̀ bàǹgìnì. À ń sọ wo mọ́ gbọ́ ọkọ̀ mi bó ṣe wò ó, mo wàhálà kí mo ṣe kí tó rí ọkọ̀ tó fún mi lọ́kọ̀ lẹ́nu iṣẹ́. Ọkọ̀ kì í ṣe pé kí ni kò gbọ́dọ̀ ṣerú ẹ̀, kì í fẹ́, kì í gbéraga, kì í sọ pé nǹkan yìí nǹkan tèmi ni, mi ò gbọ́dọ̀ rí ọwọ́ rẹ bẹ́ẹ̀, mi ò gbọ́dọ̀ ṣe kí ni. Mo gbàdúrà wípé Ọlọ́run yóò ràn wá lọ lórúkọ Jésù. Ọ̀pọ̀lọpọ̀ ẹbí tó jẹ́ wípé ọkọ nǹkan wọn báyìí wọ́n è fẹ́ kí aya wọn kó fọwọ́ kàn án. Kódà ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wípé wọ́n fi àṣírí sórí ọ̀rẹ́ ìbánisọ̀rọ̀ wọn tó jẹ́ pé ìyàwó ò lè, wọ́n bá pè wọ́n kẹ́ kò lè fọwọ́ kàn níbi pé ó sọ pé mo fẹ́ bá ẹni tí ó pe ọkọ mi sọ̀rọ̀. A rí pé irú kan yìí Ọlọ́run kò fẹ́ nínú ẹbí yìí wá. Ọlọ́run yóò sì ràn wá lórúkọ Jésù. Ẹ̀kejì, ó ní wíwá ìfẹ́ Ọlọ́run ní ìkọ̀ọ̀kan, níní fara ẹni jì fún àti gbígbẹ́kẹ̀lé ìtọ́ni rẹ̀ ní gbogbo ìhà ayé. Ẹ̀kẹ́ hallelujah. A rí pé a gbọ́dọ̀ wá ìfẹ́ Ọlọ́run lórí ohunkóhun tí a fẹ́ ṣe. A gbọ́dọ̀ máa béèrè fún ìtọ́ni rẹ̀. Bóyá o fẹ́ dáwọ́lé okòwò kan nínú ẹbí ni, ẹ kọ́kọ́ wá ìfẹ́ Ọlọ́run náà. Ṣé ìfẹ́ Ọlọ́run ni fún mi láti ṣe? Tó bá jẹ́ pé ìfẹ́ Ọlọ́run ni, ìsowọ́pọ̀ àtọkọ àti ẹbí láti ṣe, ṣùgbọ́n a ti gbọ́dọ̀ sí kíní, a ti gbọ́dọ̀ fi ara wa jì fún. Mo gbàdúrà wípé Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. A sì gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé fún ìtọ́ni. Ẹ̀kẹ́ hallelujah. Ibi tí ọ̀pọ̀ mìíràn tí ọ̀pọ̀lọpọ̀ wa ti máa ń ṣe àṣìṣe nìyí. Bóyá a fẹ́ ṣe ohun kan, àwa ń gbàdúrà sí Olúwa, à ń béèrè fún ìtọ́ni. Bóyá ìtọ́ni Ọlọ́run fẹ́ farabalẹ̀ kó wo ẹ̀ farabalẹ̀ wa, ṣùgbọ́n à ń wò pé Ọlọ́run ò tètè dáhùn. A tẹ̀síwájú gẹ́gẹ́ bí Sọ́ọ̀lù tó retí wòlíì láti wá, Sámúẹ́lì láti wá rúbọ, ó retí ẹ̀ kò tètè rí, tó ṣe kí ni kò lè farabalẹ̀, kò lè ní sùúrù láti gba ìtọ́ni Ọlọ́run, tó sì lọ ṣe kí lẹ́ni tó gbẹ̀yìn ẹ̀. A rí pé a fa ìjọba rẹ̀ ya, àgbàjọba lọ́wọ́ rẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwa náà gbọ́dọ̀ ṣe kí ni nígbà tá a bá retí ìtọ́ni Ọlọ́run, a gbọ́dọ̀ ní sùúrù. Ọlọ́run yóò sì ràn wá lórúkọ Jésù. Àrí ẹlẹ́kẹta, wíwá àti ṣíṣe àmúlò ọgbọ́n àtòkèwá ní gbogbo ìhà ìgbéyàwó kí a lè gbé ìbáṣepọ̀ pọ̀ tí yóò wà pẹ́ títí ró. Ẹ̀kẹ́ hallelujah. Eléyìí ń bá gbogbo wa wí, àti ọkọ àti aya. Bóyá aya, bóyá ọkọ lọ́wọ́ kọ́ sí ohun kan, àwa rí i pé bóyá ohun tí ìgbésẹ̀ tí ọkọ gbé ó jẹ́ ìgbésẹ̀ tí ò dára tó. Gẹ́gẹ́ bí aya, a ò gbọ́dọ̀ kojú ọkọ ní àwùjọ ká sọ pé àbúkọ́lọ́gbẹ́já kí lẹ ṣe yẹ, ṣé bó ṣe kẹ́ sínú, kò yẹ kẹ́ sí báyìí, kò yẹ kẹ́ sí báyìí. A rí i pé níṣẹ́jú gbogbo èèyàn a ò sí kí ni o, a ò bọ̀wọ̀ fún kí ni o, ọkọ ẹni. Ẹ̀kẹ́ hallelujah. Bóyá ní kọ̀rọ̀ tó kọ ẹ̀yin nìkan gẹ́gẹ́ bí aya, tó
tó ní ọgbọ́n Ọlọ́run gẹ́gẹ́ bí aya tó ní ìtẹríba. Olúwa mi, ohun tí ẹ ṣe lẹ́ẹ̀kan ṣé ẹ rò pé bó ṣe yẹ kó kẹ́ ṣe ní bó ṣe yẹ kẹ́ ṣe ní pẹ̀lú pẹ̀lú sùúrù pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀. A rí i pé ọkọ tó jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́ tí èsè alágàbàgebè ọkùnrin tó tóun náà sì ní ìmòye Ọlọ́run tó sì fẹ́ dé ìjọba Ọlọ́run, kí ni yóò ṣe? Òun náà yá gbọ́ ọ̀rọ̀ yẹn rò. A ní èmi ò mọ ọ̀dà foríjì mí, irú rẹ̀ kò ní sí kí ni kò ní wáyé mọ́. Mo gbàdúrà wípé Ọlọ́run yóò sọ gbogbo wa di ọlọ́gbọ́n ọkọ àti ọlọ́gbọ́n aya ní orúkọ Jésù. Ẹlẹ́kẹrin, ìfaraẹnijì fún ìbáṣepọ̀ tí yóò wà pẹ́ títí gbọ́dọ̀ wà. Kì í kàn ṣe wípé ìwà wa bá ara wọn mu lásán. Ẹ̀ka hallelujah. A rí ìgbéyàwó tá à ń sọ̀rọ̀ ẹ̀ kì í kàn sí kóbíyá ìwà wa kàn sí kí ni ọkàn bára mu lásán ni. No, rárá. Ìbáṣepọ̀ tímọ́tímọ́ ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ wà. Ẹ̀ka hallelujah. Àwọn ìdílé mìíràn wà tó jẹ́ pé tí ò bá rí bóyá ọkọ ni tí ò fojú kan ní aya rẹ̀ fún wákàtí bíi mẹ́rin, a máa fi fóònù pè wọ́n pa ọbalápẹjá báwo ni níbo ilé wa, sálàáfíà wà nílé wa, ṣé kò sí yọnu, ṣé kò sí àwọn kan ká àṣejù láti pọ̀ jù. Irọ́ o, kìí ṣe kí ni o, kìí ṣàṣejù, kìí ṣàṣejù. Mo gbàdúrà ìpè Ọlọ́run yóò ràn wá lórúkọ Jésù. Àrí ẹlẹ́karùn ní ìṣípayá àti ìjólóòtọ́ nínú ìbásọ̀rọ̀ pọ̀ pẹ̀lú títẹ́tí sílẹ̀. Ẹ̀ka hallelujah. Níyìn ọba wa wí gẹ́gẹ́ bí ọkọ. Ẹ̀ka hallelujah. Àwọn obìnrin mo ti ṣàkíyèsí lọ́pọ̀ ìgbà, àwọn aya wa wọ́n fẹ́ràn ọkọ tó ṣe kí ni tí mọ́ tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ tiwọn. Ẹ̀ka hallelujah. Bóyá ọjọ́ ọ̀rọ̀ tí wàá múlò tàbí ọjọ́ èyí tí ò ní múlò, gẹ́gẹ́ bí ọkọ ó pọn dandan fún ọ láti ṣe kí ni láti tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí kí ni aya rẹ̀ ń sọ. Gẹ́gẹ́ bí òbí ó pọn dandan láti tẹ́tí sílẹ̀ sí ọ̀rọ̀ tí àwọn ọmọ fẹ́ ṣe kí ni o tó fẹ́ bá wa sọ. Ẹ̀ka hallelujah. Lọ́pọ̀ ìgbà ní èṣù máa ń lo nǹkan wọ̀nyí tó jẹ́ wípé àwọn ìṣẹ̀lẹ̀ kan tí máa ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ tí wọ́n fẹ́ mọ́ bá àwọn òbí sọ, bóyá bàbá tàbí ìyá, ṣùgbọ́n tí a kì í ní àkókò láti tẹ́tí gbọ́ ohun tí wọ́n fẹ́ sọ. Nígbà tí a sì fi àkókò lẹ̀ láti jẹ́ kí wọ́n bá wa sọ̀rọ̀, wọ́n á jáde lọ. Irú wọn lè má rí tó lọ́mọ́ ń gba ìmọ̀ràn níta tó jẹ́ pé wọ́n á kọ́ wọn ní kí ni ohun tí ò tọ́. Nígbà ó ṣe a ó sọ wọ́n nù, a ó máa ké pe Olúwa ọmọ yìí bá mi pé padà wá sílé, láì mọ̀ pé kí ni àwa gangan ni kí ni o la ṣokùnfà. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ̀rí àgbúrò tẹ́tí sílẹ̀ bí ó ti ṣe yẹ pẹ̀lú òye láti yanjú àwọn aáwọ̀ pẹ̀lú apọn láti mú kí ìsúnmọ́ ẹni wà. Ẹ̀ka hallelujah. Ọ̀rọ̀ yìí tó bá àwọn ọkùnrin wí. Ẹ̀ka hallelujah. Ìṣẹ̀lẹ̀ lè ṣe láàrin obìnrin bóyá aya wa sí ẹlòmíràn. Ẹ̀ka hallelujah. Ẹni náà ó lè wà bá wa. Àwa Yorùbá sọ̀rọ̀ kan wọ́n ní kò sí ẹnikẹ́ni tá a fún lọ́kọ bó ṣe wèrè ni a fún lọ́kọ tí kò ní ṣe kíní tí kò ní roko sọ́dọ̀ ara rẹ̀. Kò sẹ́nikẹ́ni tó máa fẹ́ rojọ́ tí kò ní ṣe kíní tí kò ní fi ẹjọ́ náà kó jẹ́ pé kó gbé lẹ́sẹ̀. Gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n ọkùnrin a gbọ́dọ̀ tẹ́tí gbọ́ ọ̀rọ̀ náà. Torí náà Bíbélì sọ pé ó ní yára láti gbọ́ ṣùgbọ́n ṣe kíní o lọ́ra láti fèsì. A gbọ́dọ̀ ṣe kíní a gbọ́dọ̀ lọ́gbọ́n Ọlọ́run láti yanjú gbogbo aáwọ̀ tí ọba wá sí ọ̀nà wa. Ọlọ́run yóò ràn wá lórúkọ Jésù. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni a nílò ìṣípayá. Ọkọ kò gbọ́dọ̀ fi kankan pamọ́ fún ọkọ fún aya
bẹ́ẹ̀ náà ni aya kò gbúdọ̀ fi ohunkóhun pamọ́ fún ọkọ bí olùṣọ́-àgùntàn sì kọ́ wa nínú ìwàásù tí a gbọ́ tán. Àrí ẹlẹ́kẹfà ni gbígbàdúrà papọ̀ láti fún àsopọ̀ tí ó wà láàrin tọkọtaya lókun àti láti gbé ìwà pẹ̀lú ẹni Ọlọ́run sínú kíní o sínú ẹbí. ẹ̀kẹ́ hallelujah. A rí pé nígbà tí a bá ń gbàdúrà papọ̀ ó mọ́ mú kí ìfẹ́ wa kó lágbára sí i. ẹ̀kẹ́ hallelujah. Gẹ́gẹ́ bí ẹbí ó máa ń jẹ́ kí ìṣọ̀kan àsopọ̀ kó túbọ̀ wà nínú ẹbí. A ò gbọ́ sọ wípé èmi ti gbàdúrà tèmi ẹ̀yin náà ṣe kí ni ẹ lọ gbàdúrà tiyín. Rárá o, a gbọ́dọ̀ mọ gbàdúrà papọ̀ ni. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Ẹlẹ́keje, dídáríjì àwọn àṣìṣe tàbí ìkùnà láti ọ̀dọ̀ ẹnì kejì jì láì fi bí wọ́n tilẹ̀ ṣe lágbára tó. ẹ̀kẹ́ hallelujah. Bóyá ẹnì kejì ló sì ọ́, o gbọ́dọ̀ dáríjì kó o sì gbàgbé rẹ̀. ẹ̀kẹ́ hallelujah. Ohun kan tí mo fẹ́ sọ yìí ó máa ń ṣẹlẹ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wípé bóyá ó ti ṣẹ̀ a ò pé a ti dáríjì, bóyá nígbà tó bá yẹ ṣe díẹ̀ ó tún ṣẹ̀ a wà sọ bẹ́ẹ̀ náà ó ṣe ṣe nígbà náà tó ṣe bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó ṣe báyìí, ó túmọ̀ sí pé kí ni a sì fi sínú ọkàn wa, a ò ṣe kí ni a ò dáríjì. A gbọ́dọ̀ dáríjì, a gbọ́dọ̀ gbàgbé. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́, yóò sì fún wa ní ẹ̀mí ìdáríjì tòótọ́ ní orúkọ Jésù. Kò sẹ́ni tí ò yẹ ṣàṣìṣe, nígbà tó bá ṣàṣìṣe tó sì béèrè fún ìdáríjì gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tòótọ́, a gbọ́dọ̀ sí kíni, a gbọ́dọ̀ dáríjì kí a sì gbàgbé. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Mátíù orí 18. Mátíù orí 18 ẹsẹ̀ 15. Pẹ̀lúpẹ̀lú bí arákùnrin rẹ bá ṣẹ̀ ọ́, lọ sọ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún tí ìwọ tirẹ̀ méjì. ẹ̀kẹ́ hallelujah. Bí arákùnrin rẹ, bí arábìnrin rẹ tó bá ṣẹ̀ ọ́, Bíbélì sọ ó ní má kọ́kọ́ lọ fẹjọ́ rẹ̀ sùn náà. Ó ní kí ni pé bá a sọ̀rọ̀ tiwọ tirẹ̀ ẹjọ́ sọ, bóyá nígbà tẹ́ bá sọ bóyá ó fárígá àbí kò gbọ́. Ó ní bí ó bá gbọ́ tirẹ̀ ìwọ mú arákùnrin rẹ bọ̀ sípò, ṣùgbọ́n bí kò bá gbọ́ tirẹ̀ nígbà náà ni kí ìwọ kí ó mú ẹnì kejì. ẹ̀ka hallelujah. Ó ti bá a sọ̀rọ̀, alágbájá ìtẹ́ ṣe nìyí kẹ́yìn nígbà wo mo ṣe bí ó ṣe bẹ́ẹ̀ kò gbọ́ tirẹ̀, ó nígbà ló kó sí kí ni o lọ bẹ́ẹ̀ ni kejì. Nígbà tó wá bẹ́ẹ̀ ni kejì, ó ní pẹ̀lú ara rẹ kí gbogbo ọ̀rọ̀ ní ẹnu ẹlẹ́rìí méjì tàbí mẹ́ta bá lè fi ìdí kí ni o ìdí múlẹ̀. Bí o bá sì kọ̀ láti gbọ́ wọn, wí fún ìjọ ènìyàn Ọlọ́run. Bí o bá sì kọ̀ láti gbọ́ ti ìjọ ènìyàn Ọlọ́run, jẹ́ kí ó dàbí kí ni o kèfèrí sí ọ àti agbowó èdè. ẹ̀ka hallelujah. Ẹ wo bó ṣe tò lẹ́sẹsẹ. Ìwọ tiẹ̀ tí kò bá gbọ́ tí ó gbà, mú ènìyàn méjì pẹ̀lú rẹ lọ bá, ẹ bá sọ, ẹ bá lajà. Tó bá kọ̀ tí kò gbà, pé ìjọ Ọlọ́run ẹ lọ bá, ẹ bá sọ. Tó bá fárígá tó lóhùn ò ní gbọ́, tó lóhùn ò ní gbà, ó ní kò kà sí kí ni o kèfèrí tàbí kí ni o agbowó òde. Ó túmọ̀ sí wípé kò sí ẹ̀ṣẹ̀, kò sí ẹ̀bi lọ́rùn rẹ mọ́. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ọlọ́run yóò ràn wá lórúkọ Jésù. A fẹ́ wo abala kejì, ipò pàtàkì tí ìfẹ́ àti ìtẹríba. Ipò pàtàkì tí ìfẹ́ àti ìtẹríba nínú ìgbéyàwó aláyọ̀. Ìwé Éfésù orí 5. Éfésù orí 5 ẹsẹ̀ 2 ó lé ní 20 títí dé ẹsẹ̀ 5 ó lé ní 30.
ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí fún tani o Olúwa, nítorí pé ọkọ ní í ṣe orí aya gẹ́gẹ́ bí Kristi ti ṣe orí ìjọ ènìyàn rẹ̀, òun sì ní olùgbàlà ara. Nítorí náà gẹ́gẹ́ bí ìjọ ti tẹríba fún Kristi, bẹ́ẹ̀ sì ni kí àwọn aya kí ó máa ṣe sí ọkọ wọn ní ohun kíni o àṣíní, ní ohun kíni, ní ohun gbogbo, ní ohun gbogbo. Ẹ̀kẹ́ hallelujah. Ẹsẹ̀ 4:20, ẹsẹ̀ 4:20, ẹ jẹ́ ká ṣí, mo fẹ́ ká kà á. Ìfihàn orí 5 ẹsẹ̀ 4:20. Nítorí náà gẹ́gẹ́ bí ìjọ ti tẹríba fún Kristi, bẹ́ẹ̀ sì ni kí àwọn aya kí ó máa ṣe sí kíni o ọkọ wọn ní kíni o ní kíni o ní ohun gbogbo. Ẹ̀kẹ́ hallelujah. Nínú ohun gbogbo tí Bíbélì sọ yìí kò tọ́ka sí ẹ̀ṣẹ̀, kò tọ́ka sí ìjà. Pọ̀ gbogbo tí ọkọ bá ti ní ká ṣe gẹ́gẹ́ bí aya tá a gbé yẹ̀wò, tá a rí pé ó bá ìlànà Ọlọ́run mu, gẹ́gẹ́ bí aya tó bẹ̀rù Ọlọ́run, a gbọ́dọ̀ sí kíni o, a gbọ́dọ̀ gbọ́ràn. Torí pé kíni òun Ọlọ́run fi ṣe kíni ló fi ṣe orí fún wa. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Ẹ̀rí, tí ìgbéyàwó bá fẹ́ jẹ́ aláyọ̀, ìfẹ́ gbọ́dọ̀ wà láàrin rẹ̀. Tìfẹ́ pẹ̀lú ìfẹ́. A ò gbọ́ sọ wípé bàbá ọmọ mi ni kò sífẹ́ bẹ́ẹ̀, irọ́ o. Tẹ́ bá fẹ́ kí ìgbéyàwó wa kó jẹ́ aláyọ̀, a gbọ́dọ̀ fìfẹ́ hàn. Ọkọ gbọ́dọ̀ fìfẹ́ yan sáyà rẹ̀, aya náà túbọ̀ sí kíni o, ó gbọ́dọ̀ fìfẹ́ hàn. Mo gbàdúrà wípé Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ìfẹ́ àti ìtẹríba jẹ́ èròjà kò sí bá ní fún ìgbéyàwó tí ó ní ìṣọ̀kan àti ìmúṣẹ. Ọlọ́run pàṣẹ fún àwọn ọkọ pé kí wọ́n fẹ́ràn àwọn aya wọn pẹ̀lú ìfaraẹnirúbọ. Ẹ̀kẹ́ hallelujah. Pẹ̀lú kí ló pé ìfaraẹnirúbọ. O gbọ́dọ̀ fẹ́ràn aya rẹ pẹ̀lú kí ni ìfaraẹnirúbọ. Bóyá a tilẹ̀ lọ bí iṣẹ́, ó ti rẹ̀ wá lóòótọ́ ti rẹ̀ wá, ṣùgbọ́n àwọn aya wa mọ̀ bá àwọn ọkùnrin mọ̀ bá sọ̀rọ̀ báyìí, bóyá àwọn aya wa kìí ṣe wípé wọ́n lè ṣe ohun tí wọ́n ní ká ṣe, àbí kó jẹ́ wípé ohun kan mìíràn wà tí wọ́n ṣe tó mú wọn tí ó dí wọn lọ́wọ́ láti ṣe ohun tí wọ́n fẹ́ ká ṣe. Wọ́n sì arákùnrin mi, bàbá alágbájá, àbí ìfẹ́ mi ọ̀wọ́n, orúkọ yòókù tí a bá lè máa pera wa nínú ìgbéyàwó wa, ẹ jọ̀ọ́ sí ẹ lè bá mi ṣe léyìí. Àwọn kan sọ pé ṣé o rí wípé mo ti ṣe wà látàárọ̀, ojú rẹ fọ́pọ́ rẹ̀ mí, o rí pé irọ́ o, a ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. A gbọ́dọ̀ fi ara ẹni rúbọ fún wọn, a gbọ́dọ̀ ṣe làálàá fún wọn. Ọlọ́run yóò sì tún okun gbogbo wa ṣe ní orúkọ Jésù. Àrí níyìí ó ní ká fẹ́ rúbọ ní irú ọ̀nà kan náà tí Jésù Kristi Olúwa fi fẹ́ràn ìjọ. Ẹ̀kẹ́ hallelujah. Jésù Kristi tó fi ara rẹ̀ rúbọ fún ìjọ, ó yẹ sọ fún mi, ṣé ikú orí igi àgbélébù ṣé ikú tó rọrùn ni? Kí ṣe ikú tó rọrùn? Tá a bá ríbi tó ti kàyàn má àgbélébù rí, tẹ́ bá rí ìrora tí ó ń là kọjá, tẹ́ bá rí igbe tí wọ́n ń ké, ẹ mọ̀ pé kèsì kí ni o, kèsì ikú tó rọrùn, ṣùgbọ́n ó sì kí ni, ó faradà. Bíbélì sí ó faradà kí ni o, ikú àgbélébù. Ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ faradà fún ara wa. Ẹ̀kẹ́ hallelujah. Ọlọ́run yóò ràn wá lórúkọ Jésù. Éfésù àti kà á, Éfésù orí 5 ẹsẹ̀ 5-30 títí dé ẹsẹ̀ 30. A rí i pé irú àbùdá ìfẹ́ tí Ọlọ́run retí nínú ẹbí
kì í ṣe ti ìfẹ́kúfẹ̀ẹ́ tàbí ti kíni o tàbí tara, kì í ṣe ti ìfẹ́kúfẹ̀ẹ́ tàbí ti ara, ó gbọ́dọ̀ jẹ́ ìfẹ́ tinútinú. Ẹ̀kẹ́ hallelujah. Kò gbọ́dọ̀ jẹ́ ìfẹ́ ojú lásán. Mo gbàdúrà pé Ọlọ́run yóò ràn wá lórúkọ Jésù. Dípò èyí, ó jẹ́ èyí tí ó ṣoore, tí ó ní sùúrù, tí kò sì ní ìmọ̀tara ẹni nìkan. Ẹ̀kẹ́ hallelujah. Kó tó di pé mo gbéyàwó, ọkùnrin kan wà tó jẹ́ wípé à ń pè ní arákùnrin Èjìrẹ́. Tabájọ lọ sí òde, tó bá fún wọn ní oúnjẹ, bóyá oúnjẹ tí wọ́n fún wọn bóyá ẹran mẹ́rin ni, màá sàmà wò ó, bàbá yìí nínú mẹ́rin ajẹyọ kan bí àpẹẹrẹ ni, ajẹyọ kan amú mẹ́ta yòókù amúlọlé máa ń kí kí ni túmọ̀? Ṣé bí wọn nìkan lọ wá síbí, ìwọ nìkan wọ́n fún nìkan jẹ́lẹ̀ kan náà? Ẹ̀kẹ́ hallelujah. Ṣùgbọ́n nígbà tí mo gbé yìí tí mo ṣe ìgbéyàwó mo mọ̀ túmọ̀ ohun tí arákùnrin náà ń ṣe. Ó túmọ̀ sí pé tó bá wà níta, ó ronú pé ìyàwó àti ọmọ ṣe kí ni wọ́n wà nílé. Ohun tó bá jẹ níta, ó retí pé ṣé àwọn ìyàwó àti ọmọ mi tó wà nílé, ṣé wọ́n rí ohun tí mò ń jẹ níta ṣe kí ni, ṣé wọ́n rí jẹ bí? Ó túmọ̀ sí pé kí ni ó fi ẹbí rẹ̀ ṣe kí ni ó fi sí àkọ́kọ́. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. A gbọ́dọ̀ ní sùúrù, a ò gbọ́dọ̀ jẹ́ oníkanra. Ẹ̀kẹ́ hallelujah. Nínú ẹbí, tí bàbá bá jẹ́ oníkanra sí aya rẹ̀, sí ìyàwó rẹ̀, sí àwọn ọmọ rẹ̀, ẹ rí wípé kó tó pẹ́ jù aṣọ kíni, aṣọ ẹbí náà nù. Torí pé kíni, àwọn ọmọ wò ní lè sọ tinú wọn fún bàbá. Òun ní mọ́ fà tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ máa wò pé àwọn ọmọ wọn fẹ́ràn ìyá wọn ju bàbá wọn lọ. Torí pé kíni, ọ̀pọ̀lọpọ̀ bàbá ní òjò ní sùúrù, tó jẹ́ pé nígbà tí wọ́n bá fẹ́ bá wọn sọ̀rọ̀, a ó dájú mọ́mọ́ ni, a ó kébù wọn, tó jẹ́ pé nígbà mìíràn tí a bá wọlé báyìí, yóò dàbí pé kìnìún wọlé ni kí gbogbo ẹran kókó sí kíni kò pa lọ́lọ́. Tó bá jẹ́ pé irú ìwà yìí ló wà lọ́wọ́ wa, Ọlọ́run retí wa lónìí wípé ká fi gbogbo àwọn ìwà yìí lẹ̀, ká sì yí padà. Ọlọ́run yóò sì fún ẹbí wa ní ayọ̀ ní orúkọ Jésù. Ẹ̀rí mo ti sọ lẹ́ẹ̀kan pé àgùrọ̀ ní ìmọ̀tara ẹni. Ẹ̀rí kìí kàn ṣe ìmọ̀lára lásán, ṣùgbọ́n yíyàn láti fi ẹnì kejì síwájú àti láti sin ara ẹni. Ẹ̀kẹ́ hallelujah. A rí pé ẹlòmíì nínú wa, àwọn aya àjọ ọ̀rẹ́ mi, ó jọ ẹ̀ lójú débi pé ọkọ ò lè fínúfínú sọ fún pé lágbájá mo fẹ́ kó o ṣe kan yìí. Gbogbo ọ̀rọ̀ ìpọ̀ Ọlọ́run yóò ràn wá lórúkọ Jésù. Kọ́ríńtì kìíní orí 11 ẹsẹ̀ 3. Ó ní ṣùgbọ́n mo fẹ́ kí ẹ̀yin kí ó mọ̀ pé Kristi ni orí olúkúlùkù ọkùnrin, orí obìnrin sì ni ọkọ rẹ̀, àti orí Kristi sì ni kí ni Ọlọ́run. Orí Kristi ni Ọlọ́run, orí ọkùnrin ni kí ni Kristi, bẹ́ẹ̀ náà ni orí obìnrin ni kí ni ọkùnrin. A gbọ́dọ̀ tẹríba fún ara wa. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Nínú ìfẹ́, àwọn lọ́kọláya yóò máa fi ìmọrírì àti ìmoore hàn sí ara ẹni. Ẹ̀kẹ́ hallelujah. Mo fẹ́ ká tún mọ̀ nǹkan wọ̀nyí, àwọn obìnrin. Bóyá ọkùnrin jáde ọlọ́rin àjò, ọwọ́ mú orí mòye pé kìíní yìí tí bá rà á, ó yẹ kó wu aya mi, ọwọ́ àfọwọ́ kọ lọ sí ilé. Ẹ jẹ́ kí n sọ fún wa, kódà
kó jẹ́ wípé iye tí wọ́n ń ta kinní náà kò tó iye tí ọkọ wa rà á, ẹ jẹ́ ká ní ẹ̀mí ìmoore. Ẹ̀kẹ́ hallelujah. Ẹ jẹ́ ká ṣe kíni? Ká ní ẹ̀mí ìmoore pẹ̀lú ọ̀yàyà. Sùtì ọ̀ní ẹ ṣé, mo mọ rírì tẹ́ ẹ ṣe fún mi, Ọlọ́run mọ bùsápò, ẹ ṣé gan ni o. Èyí yóò mú ìwúrí wá fún ọkọ tó jẹ́ pé kódà ò ní bèrè ohunkóhun tó jẹ́ pé tó bá ti rí bẹ́ẹ̀ ni ìgbà tí mo rà lọ fún aya mi jóni, ó ṣe àdúrà fún mi, ó kí mi, orí mi wú, orí mi yá, jẹ́ kí tún rẹ léyìí fún. Ẹ rí i pé bírú eléyìí òun ni Ọlọ́run retí nínú ìgbéyàwó wa. Bẹ́ẹ̀ náà ni àwọn ọkùnrin náà. Bóyá aya wa rí pé bóyá bàtà táwọn wò bàtà kan ní ó ti fẹ́ jẹ, torí àwọn obìnrin máa ní àkíyèsí kan, àbí àwọ̀ tẹ́lẹ̀ wa ni wọ́n rí pé ó ti ń gbó lọ, wọ́n rà fún wa, a ò gbọ́ sọ wípé èló gan ni àpò mi fúnra àbí pátápátá ẹ̀sẹ̀ mi káwá wò pé ẹ̀tọ́ mi ni. Irọ́ o, a gbọ́dọ̀ fẹ̀mí ìmoore rẹ̀ bákan náà fún ìwúrí fún àwọn náà. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Àrí ọkọ ni olórí ìdàpọ̀ náà nípa bí Ọlọ́run ti ṣètò ipò náà, kì í ṣe nítorí pé ẹnìkan ga jù nípa ti tálẹ́ǹtì, ọrọ̀, ìwé tí ènìyàn kà tàbí àṣà. Ẹ̀kẹ́ hallelujah o. Ohun tí Bíbélì sọ nìyí, ó ní wípé nítorí pé a sọ wípé ọkọ ni orí aya, kì í ṣe wípé nítorí tálẹ́ǹtì ìlàfi sọ wípé ọkọ ni orí aya. Irọ́ o. Kì í ṣe wípé nítorí bóyá ó ní òye ju aya lọ. Irọ́ o. Bákan náà la ṣe lè wà bákan náà lóòótọ́, ṣùgbọ́n Ọlọ́run ló ṣe kíni, ló ṣe ètò yìí, Ọlọ́run ló fi ìlànà yìí lélẹ̀, a sì gbọ́dọ̀ ṣe kíni, a sì gbọ́dọ̀ tẹ̀lé ìlànà yìí. Ọlọ́run yóò ràn wá lórúkọ Jésù. Kókó kẹta kí a tó gbàdúrà: gbígbé ìbáṣepọ̀ ẹbí ró fún ìgbéyàwó aláyọ̀. Gbígbé ìbáṣepọ̀ ẹbí ró fún ìgbéyàwó aláyọ̀. Báwo la ṣe lè gbé ìbáṣepọ̀ wa ró nínú ìgbéyàwó aláyọ̀? Eléyìí wà lọ́wọ́ ìyàwó, eléyìí wà lọ́wọ́ ọkọ, eléyìí náà tó wà lọ́wọ́ àwọn ọmọ. Ẹ̀kẹ́ hallelujah. Mo ti sọ síwájú, gẹ́gẹ́ bí ọkọ, a ò gbọ́dọ̀ mọ dún mọ̀húrú mọ́ àwọn ẹbí wa, aya àtàwọn ọmọ. Gẹ́gẹ́ bí ìyàwó, gẹ́gẹ́ bí ìyá, a ò gbọ́dọ̀ mọ dúnkokò mọ́ àwọn ọmọ tàbí ká máa fi ẹ̀tọ́ ọkọ dúnni. Ẹ̀kẹ́ hallelujah. Nígbàtí a ò bá ṣàwọn nǹkan tí mo dákọ̀ yìí, ayọ̀ yóò wà. Ìwọ ọ̀fẹ̀tọ́ dùn ọkọ, ọkọ ọ̀fẹ̀tọ́ rẹ dùn ọ́, aya ọ̀fẹ̀tọ́ rẹ dùn àwọn ọmọ, bàbá ọ̀fẹ̀tọ́ àwọn ọmọ dùn ọmọ, ọmọ ọ̀fẹ̀tọ́ àwọn òbí dùn àwọn òbí. Ẹ sọ fún mi, ṣé ayọ̀ ní wà nínú ìgbéyàwó? Ayọ̀ yóò wà. Ẹ̀kẹ́ hallelujah. Ọlọ́run yóò ràn wá lórúkọ Jésù. Bíbélì sọ kankan ní ti àwọn ọmọ, ó ní kọ́ ọmọ rẹ ní ọ̀nà tó ṣe kíni, tí ó tọ́, tó bá dàgbà tán kò ní ṣe kíni, kò ní yẹsẹ̀. Àwọn ọmọ wọ̀nyí, ohun tí a fẹ́ kó ṣe la gbọ́dọ̀ ṣe kíni, la gbọ́dọ̀ máa fi kọ́ wọn láti kékeré. Ẹ̀kẹ́ hallelujah. Tó bá fẹ́ kí àwọn ọmọ rẹ kó jẹ́ ọmọ aláyọ̀, tí kò yé ṣe ọmọ tí ó máa mú ọ banújẹ́, láti àwọn Yorùbá sọ kankan, wọ́n ní láti kékeré ní kíni, ìmọ̀lẹ́ ti ṣe kíni ló ti kọ́ ọmọ rẹ̀ lásán. Àti kékeré a ò gbọ́dọ̀ wọ̀ wípé bóyá mo fẹ́ kí ó gbé ọmọ ọdún méje. Irọ́ o. Láti ọmọ ọdún mẹ́ta láti gbọ́dọ̀ mọ kọ́ àwọn ọmọ wa. Ẹ̀kẹ́ hallelujah. Báyìí mo fẹ́ kó ṣe
báyìí ni ò gbọ́dọ̀ ṣe. A rí pé nígbà tó máa ń dàgbà nínú ẹ̀kọ́ yìí, á fún àwa gangan gẹ́gẹ́ bí òbí, á fún wa ní ìsinmi ọkàn, á fún wa ní ayọ̀ ọkàn. Ẹ̀kẹ́ hallelujah. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Genesis Éfésù kò gáfárà Éfésù orí karùn-ún ẹsẹ̀ 2 títí dé ẹsẹ̀ 30. Ó ní bẹ́ẹ̀ ni ó tọ́ kí àwọn ọkùnrin kí ó máa fẹ́ràn àwọn aya wọn gẹ́gẹ́ bí ara àwọn tìkára wọn. Ẹ̀kẹ́ hallelujah. Ẹni tó bá fẹ́ràn aya rẹ̀, ó fẹ́ràn òun tí kíní o tìkára rẹ̀. A ti gbọ́ nínú ìwàásù, ṣé tẹ́bí bá ń pa ni wàá sọ wípé irọ́ o, mi ì létí ìjẹun báyìí láìsí pé bóyá òun gbàwẹ̀. Irọ́. Tẹ́bí bá ń pa ọmọ tó dára jù láti ṣe kíní, láti jẹ ní àkókò tí kíní ebi ń pa ọ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni agbọ́dọ̀ mọ̀ sí kíní, agbọ́dọ̀ mọ̀ ṣe ìtọ́jú aya wa gẹ́gẹ́ bí ara tìkára wa. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Ó ní nítorí kò sí ẹnìkan tí ó ti kórìíra ara rẹ̀ bí kò ṣe pé kí ó máa bọ́ kí ó sì máa sìkẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí Kristi ti ṣe sí ìjọ. Ẹ̀rí, òun sì kẹ́ ara rẹ̀. Ọlọ́run fẹ́ kó mọ̀ sìkẹ́ aya rẹ̀, òun sì kẹ́ ara rẹ̀. Ọlọ́run fẹ́ kó mọ̀ sìkẹ́ ọkọ rẹ̀. Oore ọ̀fẹ́ láti ṣe yìí, Ọlọ́run yóò yọ̀ǹda fún wa lórúkọ Jésù. Mo ní Ọlọ́run yóò yọ̀ǹda ẹ̀ fún wa lórúkọ Jésù. Nítorí pé àwa ní ẹ̀yà ara rẹ̀ àti ti ẹran ara rẹ̀ àti ti egungun ara rẹ̀. Ẹ̀rí, ìyàwó rẹ ní ẹ̀yà ara rẹ̀, ìyàwó rẹ ní egungun ara rẹ̀, ìyàwó rẹ, ọkọ rẹ, ẹ ti di kan náà. Ẹ̀kẹ́ hallelujah. Aya tí wọ́n náà bá ẹ̀kẹ́ hallelujah. Bí àpẹẹrẹ, ṣé tí o bá ṣe àṣìṣe kan, wàá sọ gẹ́gẹ́ bí ọkọ mọ̀ bá sọ̀rọ̀ báyìí. Tí o bá ṣe àṣìṣe kan, ṣé wàá sọ fún ara rẹ pé ọ̀yá padà sílé bàbá rẹ? Ẹ dá mi lóhùn. Bọ̀ gẹ́gẹ́ bí aya, bóyá aya ṣe àṣìṣe kan, ká gbà wípé àwa náà sí kíni, àwa gẹ́gẹ́ la ṣe kíni la ṣe. Tí a bá fẹ́ ṣe kí tá bá ṣe àtúnṣe, a gbọ́dọ̀ ṣe pẹ̀lú ìfẹ́. A ò gbọ́dọ̀ sọ wípé ọ̀yá lọ sílé bàbá rẹ, lọ sílé ìyá rẹ, lọ sẹ́dẹ̀ ẹ̀gbọ́n rẹ, lọ sí rọ́ o. A ò gbọ́dọ̀ ṣe. A gbọ́dọ̀ ṣe pẹ̀lú sùúrù, pẹ̀lú ìfẹ́. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Mo ní Ọlọ́run yóò ràn wá lórúkọ Jésù. Ẹ̀rí, gẹ́gẹ́ bí tọkọtaya tí ń ṣe kí ń tẹ̀síwájú nínú ìrìn àjò ìgbéyàwó wọn, ó ṣe pàtàkì láti gbé ìbáṣepọ̀, ìdàgbàsókè ti ara ẹni àti ìsọdimímọ́ró. Ẹ̀kẹ́ hallelujah. Nínú ìgbéyàwó wa, a ò gbọ́dọ̀ ní iyèméjì. Ẹ̀kẹ́ hallelujah. Tí iyèméjì bá ti ń wọlé, bóyá ọkọ sí iyèméjì sí ìyàwó rẹ̀ tàbí ìyàwó sí iyèméjì sí ọkọ rẹ̀, wọ́n ti fàyè gba kíní o wàhálà. Wọ́n ti fàyè gba iye fún kíní o ìbànújẹ́. Wọ́n ti fàyè gba ìṣubú fún ìgbéyàwó wọn. Mo gbàdúrà wípé Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Àrí, èyí yóò ràn wọ́n lọ́wọ́ láti gbádùn ìgbéyàwó Kristẹni tí ó ní àlàáfíà. Àwọn ìlànà àfisójúṣe tí ó sì lè ṣiṣẹ́ kan wà tí a lè ṣe àlàyé wọn tí a bá lo lẹ́tà ọ̀rọ̀ tí a pè ní èdè Gẹ̀ẹ́sì. Wife, we. Àkọ́kọ́,
ní èdè Gẹ̀ẹ́sì túmọ̀ sí sísọ ọ̀rọ̀ ọgbọ́n. Ẹ̀ka hallelujah. Gẹ́gẹ́ bí aya o gbọ́dọ̀ sọ̀rọ̀ ọgbọ́n. O gbọ́dọ̀ sí kíni ọ̀rọ̀ ọgbọ́n o gbọ́dọ̀ mọ jáde láti ẹnu rẹ. O kò gbọ́dọ̀ jókòó kọ̀ọ̀kan lánú rẹ láti jẹ́ kọ̀rọ̀ ó jáde irọ́. O gbọ́dọ̀ ronú sí ọ̀rọ̀ tó o fẹ́ sọ. Bóyá inú ọkọ rẹ ń ru ní àkókò náà, ọ̀rọ̀ tó gbọ́dọ̀ jáde láti ẹnu rẹ ó gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ tó máa ń pẹ́ tó máa pẹ̀tù sí kíni o ìrúnú ọkọ rẹ ní àkókò náà. Bíbélì sọ ó ní ọlọ́gbọ́n obìnrin kí ló ní mọ́ ṣe o? Ìmọ̀ kọ́ ilé ara rẹ̀ ṣùgbọ́n àṣìwèrè mọ́ ṣe kíni ìmọ̀ fọwọ́ rẹ̀ dànù. Àwọn aya wa mo gbàdúrà wípé Ọlọ́run yóò ṣe yín ní ọlọ́gbọ́n aya ní orúkọ Jésù. Ibẹ̀ ní èdè Gẹ̀ẹ́sì túmọ̀ sí jíjẹ́ aláìlẹ́bi nínú ìwà. Ẹ̀ka hallelujah. Bóyá òun hùwà kan ọkọ rẹ̀ wá gbà kíyèsí rẹ̀ pé ìyàwó mi o irú ìwà tó ń hù yìí mi ò fara mọ́, irú nǹkan tó ń ṣe yìí mi ò fara mọ́. Gẹ́gẹ́ bí aya tó ní ọgbọ́n, gẹ́gẹ́ bí aya tó bẹ̀rù Kristi, a gbọ́dọ̀ ṣe kíni a gbọ́dọ̀ kọ irú ìwà náà lẹ̀. A gbọ́dọ̀ ṣe kíni o a gbọ́dọ̀ kọ irú ìwà náà lẹ̀ tí ó máa jẹ́ kí á dàbí ẹni tí ò lẹ́bi níwájú ọkọ. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Fi ní èdè Gẹ̀ẹ́sì túmọ̀ sí ìjólóòótọ́ nínú ìbákẹ́gbẹ́pọ̀. Ẹ̀ka hallelujah. Gẹ́gẹ́ bí aya o gbọ́dọ̀ jẹ́ olóòótọ́. Ẹ̀ka hallelujah. O gbọ́dọ̀ jẹ́ olóòótọ́ sí ọkọ rẹ. O gbọ́dọ̀ jẹ́ olóòótọ́ sí ìgbéyàwó rẹ. O gbọ́dọ̀ ní ọkùnrin kan níbìkan tí o bá ṣe àfẹ́rí rẹ̀. Ẹ̀ka hallelujah. Àwọn aya mìíràn nínú ayé tó bá ti rí pé ọkọ òun ò sílé wọ́n lọ mọ́ bá ọkùnrin mìíràn sọ̀rọ̀. Irú rẹ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ìgbéyàwó Kristẹni. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Èyí tó gbẹ̀yìn rẹ̀ ó ní èdè Gẹ̀ẹ́sì túmọ̀ sí pé pèrègede nínú gbígbani nímọ̀ràn àti títuni nínú. Ẹ̀ka hallelujah. O gbọ́dọ̀ pèrègede nínú gbígbani nímọ̀ràn. Ìmọ̀ràn rẹ ó gbọ́dọ̀ jẹ́ ìmọ̀ràn tó fi ọ̀nà àbáyọ sí gbogbo bóyá ìṣòro tí ọkọ ń dojúkọ. Ẹ̀ka hallelujah. Ọkọ ò gbọ́dọ̀ mọ dojúkọ ìṣòro níbi iṣẹ́ kí ìwọ aya tó wà nílé tó yẹ kó máa sọ̀rọ̀ ìtùnú àbí kó yẹ kó sọ̀rọ̀ tí yóò mú ọ̀nà àbáyọ wá fún ohun tí ọkọ ń là kọjá bí iṣẹ́ kó tún wá mọ̀ kàn lé fún. Ẹ̀ka hallelujah. Ọkọ tí kò bá di àtúnbí bóyá ó ń la ìṣòro kọjá níbi iṣẹ́ níbi okòwò rẹ̀, bóyá kò pa owó bó ti yẹ kó pa àbí ó tiẹ̀ jẹ́ pé kò tiẹ̀ pawó kankan lọ́jọ́ náà. Ó wá dé wá ní aya mi kò mọ̀ sí owó lónìí, báwo la sì fẹ́ ṣe? Wọ́n ní irọ́ o ìyẹn ọkàn mi, owó oúnjẹ ni kò sáà ti mú mi ò àbí àtàwọn ọmọ àṣàlì lanu sátẹ́gùn. A rí i pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó máa ṣe kí ni a máa fa ọgbẹ́ ọkàn fún ọkọ. Ẹ̀ka hallelujah. Irú bẹ́ẹ̀ ọkọ tí ò bá ní Jésù tí ò ní sùúrù, a rí i pé ká tó wí ká tó fọ̀ irú ọkọ bẹ́ẹ̀ sí kí ni a jáde kúrò nílé. Mo gbàdúrà wípé a ò ní fọwọ́ ara wa lé àwọn ọkọ wa síta lórúkọ Jésù. Ọlọ́run yóò sì ṣe wá ní ọlọ́gbọ́n ọmọ tí ọlọ́gbọ́n aya tó pèrèkédé nínú gbígbani nímọ̀ràn àti títuni nínú lórúkọ Jésù. Ọlọ́run yóò sọ àwọn aya wa ní orísun ìtùnú fún àwọn ọkọ wọn ní orúkọ Jésù. Àrí nínú orin Dáfídì orí 69. Orin Dáfídì
orí kọkàndínní ọgọ́rin. sixty nine orí ogún ẹsẹ̀ ogún. Ó ní ẹ̀gàn ti bà mí nínú jẹ́, èmi sì kún fún ìkáàánú, èmi sì wòye fún ẹni tí yóò ṣàánú fún mi, ṣùgbọ́n kò sí, àti fún àwọn olùtùnú èmi kò sì rí ẹnìkan ẹ̀rí. A gbọ́dọ̀ jẹ́ onítùnú fún ọkọ wa. Bóyá àwọn tó jọ ṣòwò pọ̀ ni, Ọlọ́run yóò ràn wá lórúkọ Jésù. Ìgbà mìíràn wà tó jẹ́ wípé torí àwọn ọkùnrin ohun tá a mọ́ rò mọ́ ń pọ̀, tó jẹ́ pé bóyá ó ń ro léyìí, ó ń ro tọ̀hún, ó ń ro tibí, ó ń ro tibẹ̀, ó wá mú kí ni wọ́n bàjẹ́. A gbọ́dọ̀ kíyèsí wọn gẹ́gẹ́ bí aya, a gbọ́dọ̀ kíyèsí ọkọ wa. Káwé ọkọ mi, kí ló tó ń ṣẹlẹ̀? Wọ́n lè sọ wípé filẹ̀ má wọ̀rí, irọ́ ọ̀rọ̀ má wọ̀rí kọ́, ẹ sọ fún mi. Nígbà tó bá sọ tí wọ́n rí pé ọ̀rọ̀ tó sọ ọjọ́ ọ̀rọ̀ ìtùnú ni, ìwọ kọ́ ni wàá bí wọ́n léèrè nígbà mìíràn tó jẹ́ pé wọ́n dé aya mi wo ìyí tó tún ṣẹlẹ̀ ní síbi lélẹ́yìí. Wọ́n sọ torí pé wọ́n mọ̀ pé kí ni ọ̀rọ̀ ìtùnú àti kí ni o á jáde láti ẹnu rẹ̀. Ọlọ́run yóò ràn wá lórúkọ Jésù. Aya gbọ́dọ̀ ní òye rẹ̀ pé gbogbo wàhálà àti ìfúngunmọ́ni tí ọkọ ń ní níbi iṣẹ́ tàbí nínú okòwò nílò ìtùnú nínú kíni o nínú ilé. Mo ìsàlàyé ṣáájú, ó jẹ́ ojúṣe aya láti mú kí ilé rẹ̀ jẹ́ paradíṣe fún ara rẹ̀, fún ọkọ àti àwọn ọmọ. Ẹ̀rí ọgbọ́dọ̀ jẹ́ paradíṣe, bóyá ìta gbóná mọ́, inú ilé gbọ́dọ̀ sí kíni o ó gbọ́dọ̀ tutù, ṣùgbọ́n ìta gbóná, inú ilé náà tún gbóná. Sọ fún mi, kí ni ó ṣẹlẹ̀? Yá sá lọ ní. Bí ìta bá gbóná tí inú ilé tutù, a ní bí ìta tiẹ̀ gbóná, wọ́n pé kí ni o máa fara mọ́ ilé, torí pé kí ni ilé mi ṣe kí ni ó tutù. Mo gbàdúrà wípé ilé wa kò ní gbóná lórúkọ Jésù. Àrí bákan náà àwọn ìlànà àfisójúṣe kan wà tí ó ṣe àlàyé ojúṣe ọkọ. Àwọn ọkọ ní eléyìí bá wí ní èdè Gẹ̀ẹ́sì H, ó ní èdè Gẹ̀ẹ́sì túmọ̀ sí mímọ́ nínú ẹ̀rí ọkàn. Ẹ̀rí ọkàn rẹ gbọ́dọ̀ jẹ́ mímọ́ sí aya, sí àwọn ọmọ, sí ìgbéyàwó rẹ. Ìwọ náà gbọ́dọ̀ ṣe kíni, o gbọ́dọ̀ jẹ́ mímọ́ pẹ̀lú. O gbọ́dọ̀ jẹ́ kí ìrìn àjò rẹ kó máa mú ìfurasí dání. Nínú ìwé Tẹsalóníkà kìíní orí 5 ẹsẹ̀ 2 àti Jóòbù orí 21 ẹsẹ̀ 1. Yúbẹ̀ ní èdè Gẹ̀ẹ́sì túmọ̀ sí níní òye nínú títọ́nisọ́nà. Ẹ̀rí ẹ̀kẹ́ hallelujah, ẹ̀kẹ́ hallelujah. Mo ń lélẹ̀ ìbí àpẹẹrẹ. Ìgbà mìíràn aya mi aláàlá, àyè mú àláwá tẹ̀lé omi lọ́ba yàtọ̀ pé bóyá ẹjọ́ mo lálàá báyìí ẹ bá mi tú. Irọ́ o, pẹ̀lú orí ọ̀fẹ́ díẹ̀ tí Ọlọ́run fi fún wa, aláàlá asọ́wá ti jí nǹkan tí mo rí lélẹ́yìí. Ìgbà mìíràn tí ìbá tí ní tẹ́lọ̀ bá tí fún mi ní ìtumọ̀ rẹ̀ lójú ẹsẹ̀, máa sì kíni, máa sì sùúrù. Ọlọ́run á fún mi nǹkan báyìí ṣé bẹ́ẹ̀ ni, a ní bẹ́ẹ̀ ni. Ọlọ́run sì ṣe kíni, ó sì mọ̀ yanjú rẹ̀. Bẹ́ẹ̀ ni s ní kíni nítumọ̀ Gẹ̀ẹ́sì òní kíni, alágbára nínú ìkáàánú. Àwọn ọkùnrin agbọ́dọ̀ máa káàánú, agbọ́dọ̀ máa ran ìyàwó aya wa lọ́wọ́. A ò gbọ́dọ̀ sọ pé torí pé Ọlọ́run ti sọ pé orí ni mí
káwájú kó máa ṣe wàhálà kó fẹ́ kú ìran o olùrànlọ́wọ́ wa ní Ọlọ́run pé kí ni o àwọn aya wa àwa náà gbọ́dọ̀ máa ràn wọ́n lọ́wọ́. Bẹ́ẹ̀ náà ni bí ní èdè Gẹ̀ẹ́sì túmọ̀ sí aláìlábàwọ́n nínú àti lóde. A gbọ́dọ̀ jẹ́ ẹni tí kò lábàwọ́n nínú àti lóde. A ní èdè Gẹ̀ẹ́sì túmọ̀ sí gbígbé májẹ̀mú ìgbéyàwó. A gbọ́dọ̀ máa gbé nínú májẹ̀mú ìgbéyàwó. A gbọ́dọ̀ mọ̀ wípé a ti jẹ́ ọkọ ẹnìkan, a sì ti jẹ́ bàbá àwọn kan. A ò gbọ́dọ̀ máa fojú wò ta. Bẹ́ẹ̀ ni ní èdè Gẹ̀ẹ́sì túmọ̀ sí pé kí a má ṣe kọ ojúṣe ẹni sílẹ̀. A gbọ́dọ̀ mójútó ojúṣe wa gẹ́gẹ́ bí ọkọ nínú ilé. Dí rẹ̀ ní èdè Gẹ̀ẹ́sì túmọ̀ sí kíkó ara ẹni ní ìjánu ní ìhà gbogbo ọ̀rọ̀ kọ́ ni a máa ń sọ. Ẹ̀kẹ́ hallelujah. Ọ̀rọ̀ tí o fẹ́ wá wò ó, ṣé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ṣé kò ní mú mi ṣẹ̀ sí Ọlọ́run? Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ṣé kò ní mú ẹnì kejì mi bínú? A gbọ́dọ̀ kó àwọn wa ní ìjánu. Ọlọ́run wa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ jáde dúró bí a ṣe fẹ́ lọ gbàdúrà lówùrọ̀ yìí. A ti rí ìpọ́ndandan ìfẹ́ àti ìtẹríba fún ìgbéyàwó aláyọ̀. Tí ìgbéyàwó bá fẹ́ jẹ́ aláyọ̀, ó pọn dandan fún wa láti tẹríba gẹ́gẹ́ bí aya. Ó pọn dandan fún wa láti fẹ́ràn aya wa gẹ́gẹ́ bí ọkọ. Ìwọ kó gbàdúrà kó sọ fún Ọlọ́run, Olúwa orí ọ̀fẹ́ láti fẹ́ràn aya mi sí ju tẹ̀tẹ̀ yìí wá lọ. Olúwa fún mi lórúkọ Jésù. Ìwọ ya gbàdúrà pé Olúwa orí ọ̀fẹ́ láti tẹríba. Mo ti gbọ́ àṣẹ rẹ wípé mo gbọ́dọ̀ tẹríba gẹ́gẹ́ bí aya. Olúwa ràn mí lọ́wọ́ láti tẹríba fún àwọn fọ́kọ mi. Orí ọ̀fẹ́ láti tẹríba. Olúwa fún mi lówùrọ̀ lórúkọ Jésù. Gbàdúrà kó sọ fún Ọlọ́run. Ẹ jẹ́ kí a gbàdúrà kí a sọ fún Ọlọ́run kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Ohun tí a ti gbọ́ ní òwúrọ̀ yìí kí Ọlọ́run kó fún wa lórí ọ̀fẹ́ láti fi wọ́n sí ìṣẹ́nu ayé wa. Ẹ jẹ́ kí a gbàdúrà kí Ọlọ́run kó fún wa ní ohun gbogbo tí a nílò tí yóò mú kí ẹbí wa kí ó jẹ́ ẹbí aláyọ̀, ẹbí tí Kristi jọba, ẹbí tí ayọ̀ Kristi wà, ẹbí èyí tí à ń rí ìfarahàn Kristi. Ẹ jẹ́ kí a gbàdúrà kí a sọ fún Ọlọ́run. Ẹ jẹ́ kí a gbàdúrà kí a sọ fún Ọlọ́run ní òwúrọ̀ yìí. Ẹ jẹ́ kí a gbàdúrà kí a sọ fún Ọlọ́run ní òwúrọ̀ yìí. Kí Ọlọ́run kó ran ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ rẹ̀. Láti jẹ́ olùṣe ọ̀rọ̀ rẹ̀. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Àjù méjì lọ, àjù mẹ́ta lọ. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín. A sọ wípé ṣé Olúwa fi ìbùkún fún ẹ̀yin Ọlọ́run. A dá gbogbo ògo padà sí ọ̀dọ̀ yín. A sọ wípé ṣé fún ọ̀rọ̀ yín tí ẹ fi ń bọ́ wa nítorí pé ẹ fẹ́ kí ẹbí wa kó jẹ́ ẹbí tún ní ayọ̀. Ẹ fẹ́ kí ẹbí wa kí ó jẹ́ ẹbí tí à ń rí àpẹẹrẹ Kristi nínú ayé wa. Ìdí ni a fi sẹ́mínà ti àkókò yìí lé ẹ̀yin Ọlọ́run lọ́wọ́. A gbàdúrà Olúwa wípé kí ẹ ràn wá lọ́wọ́ gẹ́gẹ́ bí òbí. Ojúṣe wa lẹ́bàá àwọn ọmọ. Ẹ ń ràn wá lọ́wọ́. A ò ní kùnà rẹ̀ lórúkọ Jésù. Mo ní a ò ní kùnà rẹ̀ lórúkọ Jésù. Bí ẹ ti ń kọ́ wa ní àwọn ọ̀rọ̀ yìí, a ò ní kọ́ ọ lásán. A ò ní jẹ́ alákọ̀ọ́gbàgbé, ṣùgbọ́n a ó fi wọ́n sì ṣe nínú ojúṣe wa ojoojúmọ́. Ẹ ṣe bẹ́ẹ̀ lórúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ ti ṣe Olúwa. Ògo ni fún orúkọ mímọ́ yín Ọlọ́run. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Ẹ jẹ́ kí a jókòó. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sínú Genesis orí 2:19.
Genesis orí kejìdínlógún